ó ga o àwọn àṣírí ńlá àti àwọn gbáǹkọ́gbì ọ̀rọ̀ tí Manuela ìyàwó Wasiu Ayinde tú síta ẹ̀tún lágbára o. ẹnu mà ti kó bá òṣèrébìnrin ilẹ̀ wa Folúkẹ́ Dáramọ́lá báyìí o tí kò sì tí ì sọ ẹni tó mọbi tí ọ̀rọ̀ náà máa já sí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. èyí lohun tó ṣẹlẹ̀. ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. ó ga o àwọn àṣírí ńlá àti àwọn gbáǹkọ́gbì ọ̀rọ̀ tí Manuela ìyàwó Wasiu Ayinde tú síta ẹ̀tún lágbára o. Emmanuela rọ́pò tó jẹ́ aya lọ́ọ̀dẹ gbajúgbajà olórin fújì ilẹ̀ wa ni Ọlásùnkànmí Àyìndé Màṣá àti ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wasiu Ayinde ti tú àṣírí ńlá lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀gá olórin fújì yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí oríṣiríṣi awuyewuye ti gbàgbóró kan tí àwọn èèyàn kan sì ń gbé pòye ẹnu kiri pé nǹkan ti dàrú láàrin àgbà olórin fújì ni Wasiu Ayinde Màṣá àti apọ́nbéporí arẹwà obìnrin tó gbé níyàwó ni Emmanuela Àjíkẹ́ Mòrún rọ́pò tí àwọn èèyàn tún máa ń pè ní ẹlẹ́bà yẹ́lò ṣùgbọ́n tí Wasiu Ayinde jáde nígbà náà tó ní irọ́ pátápátá ni àwọn èèyàn ń pa bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé obìnrin tó pupa dáadáa yìí sì wà lọ́ọ̀dẹ̀ òun bẹ́ẹ̀ lòun ò fẹ́yàwó mìíràn bí àwọn èèyàn ṣe ń sọ kiri ṣùgbọ́n ọmọbìnrin yìí ti wá jáde báyìí o tó sì ṣe àwọn àlàyé kan lórí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Wasiu Ayinde bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ tó ṣe lálàyé yìí fi hàn pé lóòótọ́ ni pé igi ti dá bẹ́ẹ̀ ni ẹyẹ ti fò láàrin òun àti ọkọ rẹ̀ olórin yìí àti pé kò jọ pé ọ̀rọ̀ ìfẹ́ wọn tún máa lè wọ̀ mọ́ láéláé nínú àlàyé tí Manuela ṣe yìí ló ti ní òun ti rí àlàáfíà tó péye báyìí o ó ní àwọn tí òun fi ọkọ̀ tán já òun kulẹ̀ bẹ́ẹ̀ ni òun ru ẹ̀bi ìjákulẹ̀ náà káàkiri tó sì mú kí ọgbẹ́ ọkàn ńlá wà nínú ọkọ̀ òun tí ọgbẹ́ ọkàn náà sì lágbára débi pé ó fẹ́ sọ òun di nǹkan míì bẹ́ẹ̀ ló ní òun ti kọ́gbọ́n báyìí o kò sì sí ohun tó lè gba àlàáfíà yìí lọ́wọ́ òun. Emmanuela rọ́pò gbé fídíò kan jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tí ọmọbìnrin tó pupa tó sì mọ́ lọ́lọ́lọ́ bí ọ̀lẹ̀ àwẹ̀ yìí sì kọ sábẹ́ rẹ̀ pé mo ti ní àlàáfíà lẹ́yìn ogun tí mo jà náà ó ní irú àwọn àlàáfíà kan tó ṣe pé lẹ́yìn téèyàn bá jagun àjàyè ló máa ń wá kì í ṣe irú àwọn àlàáfíà yẹpẹrẹ tó nílò kí gbogbo nǹkan gún régé ó jẹ́ àlàáfíà tó jinlẹ̀ tí mìmì kan ò lè mì tó máa ní mo ti la iná kọjá bẹ́ẹ̀ ni mo sì wà níbí síbẹ̀ irú àlàáfíà tí mo nílé ní nìyẹn ṣùgbọ́n kò rọrùn kí n tó débi àsìkò kan wà tí mi ò fọkàn tán ẹnikẹ́ni títí dórí ara mi mo gbé ọgbẹ́ ọkàn tó jìn gidigidi tó jẹ́ pé àwọn tó súnmọ́ mi pẹ́pẹ́pẹ́ bí iṣan ọrùn mi nínú ayé mi àwọn tí mo rò pé wọ́n máa dáàbò bò mí ló padà dalẹ̀ mi irú ìrora yìí lè sọ̀yàn di ọmọ líle tó sì lè jẹ́ kó máa béèrè bóyá lóòótọ́ ló jẹ́ pàtàkì pẹ̀lú ìdákẹ́rọ́rọ́ tó wà nínú ohùn rẹ̀ fún ìgbà pípẹ́ mo gba àwọn ọ̀dàlẹ̀ yìí láàyè láti sọ ẹni tí mo jẹ́ fún mi ṣùgbọ́n mo dé ìkórìtà àyípadà nígbà tí mo mọ bí mo ṣe tó mo wo ara mi nínú dígí mo sì rántí pé kì í ṣe nítorí ohun tí ẹnikẹ́ni ṣe tàbí sọ ló jẹ́ kí n kúnjú òṣùwọ̀n bí kò ṣe pé nítorí ẹni tí mo jẹ́ gangan nìyẹn òye tí mo ní sì ni ìbẹ̀rẹ̀ ìwòsàn mi ní báyìí mò ń gbé pẹ̀lú ìlérí tí mo ṣe fún ara mi pé láéláé mi ò ní rẹ ara mi sílẹ̀ nítorí ẹnì kankan mọ́ ìfẹ́ ìbọ̀wọ̀fúnni àti ìfọkàntán kì í ṣe ohun tá a lè dúnàdúrà àlàmì kì í ṣe odi ṣùgbọ́n wọ́n jẹ́ ìpilẹ̀ṣẹ̀ àlàáfíà fún mi tó bá sì ní ohun kan tí mo fẹ́ kẹ́ ẹ mú láti inú ìtàn mi ohun kan yìí máa jẹ́ kí ẹ dìde fúnra yín tí ohun yín bá tilẹ̀ ń gbọ̀n tó bá tilẹ̀ jẹ́ pé níṣe lè dá dúró lákọ̀ọ́kọ́ tàbí ó dàbí ẹni pé ohun tí ẹ̀ ń ṣe kò yé àwọn ayé ẹ má wò bẹ̀ rárá níṣe ni kẹ́ ẹ dúró ṣinṣin nítorí pé àjàyè kì í ṣe nípa líla ìṣòro kọjá láàyè nìkan ṣùgbọ́n nípa gbígba ohùn rẹ ohun tó o tó àti àlàáfíà rẹ padà wo ẹwà kì í rẹ ara rẹ̀ sílẹ̀ onítèmi tòótọ́ ọbabìnrin ni ẹ nílùú rẹ mo jàjàyè mo sì rí ìwòsàn ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ Emmanuela ẹlẹ́rìí músẹ́ títí ayé òdòdó pupa báyìí ni arẹwà obìnrin ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí tí àwọn èèyàn sì ti ń kọ ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ sí i lórí ayélujára bí àwọn kan ṣe ń sọ pé níṣe ni obìnrin pa àṣàmọ̀ láti fi kéde pé òun ti fi Wasiu Ayinde sílẹ̀ ní kì í sì ṣe pé ó fi sílẹ̀ nìkan wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn yìí dùn gidigidi wọ́n ní níṣe ló dàbí pé ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀ dalẹ̀ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tó là kọjá yìí Emmanuela rọ́pò ní gbogbo rẹ̀ ti di àfìsẹ́yìn tegun fi sọ fún òun tó sì ti mọ̀ pé àlàáfíà àti ìdùnnú òun ló ṣe pàtàkì jùlọ ṣùgbọ́n bí àwọn kan ṣe ń fi ọ̀rọ̀ ìmúlọ́kànlé ránṣẹ́ sí i tí wọ́n fìfẹ́ hàn pé kó gbàgbé gbogbo ọ̀rọ̀ ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Wasiu Ayinde kó sì yọ orúkọ Wasiu kúrò nínú orúkọ rẹ̀ bẹ́ẹ̀ làwọn míì ń bu pé níṣe ló ń gbìyànjú láti tún wá ọkùnrin míì tó máa kó sí pàkúté ìfẹ́ rẹ̀ wọ́n ní báwo ni yóò ṣe máa rò pé òun máa ní àlàáfíà nínú ilé ọkọ ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn tó gba ọkọ ọ̀rẹ́ rẹ̀ tó sì jẹ́ kí Wasiu lé ìyàwó rẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn kan ní kò tọ́ sí lẹ́nu láti sọ̀rọ̀ nípa ọ̀dàlẹ̀ nítorí pé èso igi oró tó gbìn ló ń jẹ àti pé pàṣán tá a fi nàyà lé ń bẹ lórí àjà fúnyàwó ni ọ̀rọ̀ náà dà báyìí wọ́n ní ṣé kò ro bó ṣe tó ni kó tó di pé ó fẹ́ ọkùnrin tó ṣòro láti tẹ́ lọ́rùn ọkùnrin tó kúndùn láti máa pààrọ̀ ìyàwó bí ẹni pààrọ̀ aṣọ. ó ga o ẹnu mà ti kó bá òṣèrébìnrin ilẹ̀ wa Folúkẹ́ Dáramọ́lá báyìí o tí kò sì tí ì sọ ẹni tó mọbi tí ọ̀rọ̀ náà máa já sí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí èyí lohun tó ṣẹlẹ̀.
sílẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tó lómi lára dáadáa tó tún máa ń ṣe ìtọrẹ àánú fún àwọn àgbà òṣèré àti àwọn òṣèré ilẹ̀ wa tó bá wà ní ìdùbúlẹ̀ àìsàn ní Folúkẹ́ Dáramọ́lá tí fẹnu fa wàhálà síra rẹ̀ lọ́rùn báyìí o. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì sí ẹni tó mọ irú àrà tí ẹgbẹ́ òṣèlú APC tàbí àwọn olóṣèlú tó nífẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa fi dá pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ àti àṣírí tó jáde lẹ́nu rẹ̀ láìpẹ́ yìí nípa ìjọba Tinubu. Níbi tí ọ̀rọ̀ yìí lè dé níṣe ni àwọn kan nínú àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ ń jáde tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu àwọn ohun tí òṣèré yìí sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe náà. Wọ́n ní kì í ṣe dandan láti ṣe ìfọ̀rọ̀wérọ̀. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá ti mọ̀ pé wọn ò lè kó ẹnu àwọn ní ìjánu tàbí tí wọn ò mọ èsì tí wọ́n máa fọ̀ sí ìbéèrè wọn ló sàn kí wọ́n dákẹ́ dípò kí wọ́n máa tùtùkùtù. Òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan láìpẹ́ yìí tó sì ti di wàhálà tí lọ́rùn bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú African Elite TV ní Folúkẹ́ ti sọ̀rọ̀ lórí ìjọba ààrẹ Tinubu pé kò tẹ̀lé ètò àti ìlànà tí wọ́n ti ṣe kalẹ̀ kó tó di pé wọlé sípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìyáàfin Sàlàkọ́ yìí sọ pé aṣíwájú kò tẹ̀lé ìlànà rárá. Ohun tí a ti rò ní pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ló máa kópa nínú ìjọba rẹ̀ tí yóò sì fún àwọn ọ̀dọ́ ní àǹfààní dáadáa. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Téèyàn bá wà nínú nǹkan tó ń kópa nínú rẹ̀ yóò mọ ìgbà tó dára àti ìgbà tó kù díẹ̀ káàtó. Ẹ lọ wo gbogbo àkọsílẹ̀ ẹ máa rí i pé àwọn ààrẹ tó ti lọ la máa ń gbóríyìn fún nítorí a ò mọ bí nǹkan ṣe rí níbẹ̀. Ohun tó wà níbẹ̀ ni pé ìjọba Tinubu kì í ṣe ìjọba tó fààyè gba àwọn ọ̀dọ́ dáadáa. Mo mọ̀ pé Ṣèyí Tinubu ń gbìyànjú láti lọ káàkiri tó sì ń gbìyànjú agbára rẹ̀. Kì í ṣe pé mo kábàámọ̀ pé mo ṣe àtìlẹ́yìn fún Tinubu o ṣùgbọ́n ètò tó wà nílẹ̀ kọ́ ni eléyìí. Ètò tá a ṣe ni láti ṣe àmúlẹ̀ àwọn ọ̀dọ́ langba tó pọ̀ dáadáa nínú ìjọba rẹ̀. Tí ohunkóhun bá sì ṣẹlẹ̀ a máa mọ̀ pé àti bíbà ẹ̀ ni wàhálà ti wá. Gbogbo àwọn olùdíje ló fẹ́ yọ owó orí epo kì í ṣe Tinubu nìkan. Owó orí epo tí wọ́n yọ yìí sì ló fọ́ gbogbo nǹkan lójú pọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá da àwọn ọ̀dọ́ sí àwa náà mú ìmọ̀ràn tiwa wá kéékèèké inú ọgbọ́n orí wa. Ṣùgbọ́n kò sí ẹni tó pè wá sí akàn ń gbọ́ pé eléyìí ṣẹlẹ̀ tọ̀hún ṣẹlẹ̀ ni tí wọn ò sì pè wá sí i. Ní tèmi o kì í ṣe bí mo ṣe rí ní 2023 ni mo máa rí ní 2027 o nítorí egbé ti regbé mo mọ àwọn ohun tí mo pàdánù nígbà ìpolongo ìdìbò ọdún 2023 láì gba nǹkan kan. Iṣẹ́ aṣojú ilé-iṣẹ́ méjì ni mo pàdánù lórí ọ̀rọ̀ ìdìbò tó kọjá. Iṣẹ́ aṣojú ilé-iṣẹ́ bíi mílíọ̀nù 15 àti mílíọ̀nù 10 ni mo pàdánù nítorí ọ̀rọ̀ òṣèlú. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Folúkẹ́ ṣe àwọn àlàyé lóríṣiríṣi níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí táwọn èèyàn pàápàá jùlọ àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ti ń dá lẹ́bi pé kò yẹ kó sọ irú àwọn ọ̀rọ̀ báyìí jáde bó tilẹ̀ jẹ́ pé àwọn kan gbà pé òótọ́ lọ̀rọ̀ tó ń sọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ àti àwọn olóṣèlú kan ò faramọ́ ọ̀rọ̀ tí òṣèrébìnrin yìí sọ nípa ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ń sọ pé níṣe ló ń fẹnu ba sáà Tinubu jẹ́ nítorí pé kò rí nǹkan kan gbà lọ́wọ́ ìjọba náà. Wọ́n ní tó bá rí nǹkan gbà ni kò ní máa sọ àwọn ohun tó ń sọ yìí. Kódà níṣe ló tún máa gbéná wo ojú ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ pàápàá. Ọ̀kan lára àwọn tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni Dàmọ́lá Ọlátúnjí tí òun náà ṣe ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú APC ní àsìkò ìbò tó kọjá. Bó tilẹ̀ jẹ́ pé òṣèré yìí kò dárúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ níṣe làwọn èèyàn fèjì kẹta tí wọ́n ní Folúkẹ́ Dáramọ́lá ló ń bá wí. Dàmọ́lá sọ òkò ọ̀rọ̀ lórí ìkànnì ayélujára rẹ̀ pé tí àwọn èèyàn bá mọ̀ pé àwọn ò ní ọpọlọ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n bá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kì í ṣe dandan ni fún wọn láti ṣe ìfọ̀rọ̀wérọ̀. Ó tẹ̀síwájú pé ó sàn kí wọ́n gbẹnu lákẹ́ tí wọ́n bá ń bi wọ́n láwọn ìbéèrè kan ju kí wọ́n máa jábọ̀ kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí kò ní ìtumọ̀ lọ. Kí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ jáde ṣe àlàyé tàbí tọrọ àforíjì tí wọ́n bá ti ṣe eléyìí tán. Bí ẹ ò bá gbàgbé Folúkẹ́ Dáramọ́lá jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn òṣèré ilẹ̀ wa tó ń ṣe òṣèlú gidigidi. Kódà ògidì ọmọ ẹgbẹ́ APC tó ní káàdì ìdánimọ̀ ní òṣèré ilẹ̀ wa yìí. Bẹ́ẹ̀ ni kò síbi tí wọ́n ti ń ṣe ìpolongo ìbò fún ẹgbẹ́ APC tí kò ní bá wọn débẹ̀ tó sì tún máa ń bá wọn dá sí gbogbo ohun tí ẹgbẹ́ náà bá ń ṣe láì bìkítà nípa àwọn ọ̀rọ̀ burúkú tí àwọn èèyàn sọ sí lórí ayélujára nítorí òṣèlú tó ń ṣe yìí. Ṣùgbọ́n àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ àti àwọn olóṣèlú kan ti ń bu ẹnu àtẹ́ lu ìfọ̀rọ̀wérọ̀ tí òṣèrébìnrin ṣe yìí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó sọ nípa ìjọba Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ tó sọ yìí ju ẹnu rẹ̀ lọ. Ní báyìí o kò tí ì sẹ́ni tó mọ ohun tó máa ti ẹ̀yìn ohun tí Folúkẹ́ Dáramọ́lá sọ yìí jáde ṣùgbọ́n àwọn kan ní ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú APC fìyà jẹ nítorí ohun tí ó ṣe yìí tàpá sófin ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì kórìíra kí ọmọ ẹgbẹ́ àwọn máa sọ̀rọ̀ òdì nípa ẹgbẹ́ náà àti àwọn aṣíwájú wọn pàápàá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu.